káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ̀wá. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá. Àyànlékè Olúwabùnmi lórúkọ mi. Ìyá wa Àyànlékè Olúwabùnmi. Mo wá láti orí ilẹ̀ ikú mọ́pà ìolódó. Orí ilẹ̀. Àti ọkọ mi ti lọ búra èké lóhùn kan tó gbé kò jẹ́wọ́ ló jẹ́ kó padà bẹ̀bẹ̀. Mo sì gbà padà. Mo gbà á kúrà kò ju àárín oṣù kan sóṣù kan àtọ̀sẹ̀ kan lọ. Bí mọ́tò ṣe gbé ọ̀kan nínú ìbejì nìyẹn tó. Ìbejì tẹ́ bí fún. Bẹ́ẹ̀ni gbà tí mọ́tò gbé ọmọ hanu sí gan kúrà kò jẹ́wọ́. Asádìjọ wa létà. Ó ti lọ búra pé òun ti fi kan kí nǹkan sọ ọmọ òun. létà lèmi wá gbọ́ ọ̀rọ̀ yẹn tọ̀ gbà tí mo sì gbọ́rọ̀ yẹn mo wá pé bó ṣe. Ọbẹ̀ Ata nìyẹn, Ọbẹ̀ Ata TV ilẹ̀ wà yìí, eléyìí túkà màmá ó wà yà mí, ẹ jẹ́ ká jọ wo ohun tó ń ṣẹlẹ̀ lóde. Let's go there. Ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ̀wá. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá. Àyànlékè Olúwabùnmi lórúkọ mi. Ìyá wa Àyànlékè Olúwabùnmi. Mo wá láti orí ilẹ̀ ikú mọ́pà ìolódó. Orí ilẹ̀. Bẹ́ẹ̀ni. Ní Kúmọ́pà yìí olódó kí ló ṣẹlẹ̀ mà? Ọmọ mi ni mò ń wá o. Ìyá wa ọmọ yín ni. Bẹ́ẹ̀ni sà. Bó ló ṣe ẹ má sunkún ẹ rí. Àmín. Ẹ rí lágbára Ọlọ́run. Àmín. Ìgbà wo lẹ ti ń wá mà? Láti ìjọ Sátọ̀dé. Sátidé lẹ ti ń wá. Bẹ́ẹ̀ni. Bó ló ṣe wá rìn? Àbájá kò sì sẹ̀. Tábà sọ pé àbájá ni kò ṣe nǹkan kan. Ó kàn bọ́nú ilé, ó wẹ̀, ó sì change aṣọ. Ó dẹ̀ jáde. Ó faṣọ sínú àwọn ọmọ tó ń gbá bọ́ọ̀lù níta yín, àwọn tó gbé báàgì lọ́wọ́ pé aṣọ wà nínú rẹ̀, bó ṣe jáde nù. Ọmọ ìlú bàbá rẹ̀ ńkọ́? Ọmọ Ọ̀yọ́ ni wọ́n. Mọ bàbá rẹ̀ wà? Mọ bí tí bàbá rẹ̀ wà, bàbá rẹ̀ òṣìṣẹ́ ń bàdàn mọ́ ṣùgbọ́n ìyá bàbá rẹ̀ wà ní Ìbàdàn. Ìyá rẹ̀ ńkọ́? Ìyá rẹ̀ ńlọmọ ti tèmi. Mo ló wà. Kò sí nítòsí Àlàjì. Ó ti rì márì pẹ̀lú mọ́ ẹlòmíì. Pẹ̀lú ẹlòmíì. Àkóṣù 9 ni ọmọ yẹn ti wà lọ́dọ̀ mi. Ó ti wà lọ́dọ̀ yín. Ẹ̀yin gan lẹ ń ṣe ìyá tẹ́ ń ṣe bàbá. Bẹ́ẹ̀ni ìgbà tó yẹ wá dàgbà tó ń yọ mí lẹ́nu pé òun ò lọ lídé lọ́dọ̀ ìyá bàbá rẹ̀. Nígbà tó lídé sì tán ó wá nígbà tó wá yá tó tún lọ wọ́n wá ní òkè òkú lókèrè o bàbá ọmọ ló lọ́mọ wọ́n mú ọmọ yẹn sọ́dọ̀ ńgbà náà mọ̀ jẹ́ kó padà wá sí ọ̀dọ̀ mi lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́mọ yẹn tó wá sá wá sọ́dọ̀ mi mo pé gbogbo àwọn èèyàn èmi ò dọ̀ ọmọ yìí padà o ọlọ́mọ jẹ́ kí n dára kí n mọ̀ kí n ti dá padà nígbà náà ló bá ń sá káàkiri àwọn èèyàn báyẹn má jẹ́ kọ́ mẹ́ngò sá lọ́dọ̀ ìyá bàbá rẹ̀ tó tún sá wá sọ́dọ̀ tí tẹ́ tún lẹ́ẹ̀dá padà eléyìí tọ́wọ́ àríbó ṣe ní rí mo tẹ̀ pé nọ́mbà wọn ṣé Mariam tó ti dé ọ̀dọ̀ yín o wọ́n ní àwọn ò rí gbàtọ́ wá di Sunday ara mi ò gbà mọ́ mo wá ní èmi ò lọ sí Àgídìgbò láti lọ fi tọ́ Aláàjì ní etí o kọ́ bá ń pariwo kọ́ máa fi fọ́tò rẹ̀ gbogbo ọmọ Nàìjíríà o ọmọ tí mo ti ra mọ́ra láti ọmọ oṣù 9 kánjọ kan ṣàánú mi mọ́ pókò èkú ní òkèèrè ló jẹ́ kí n fura sí wọn torí bí mo ṣe pè wọ́n pé bàbá rẹ̀ gan pé wulẹ̀ gbé kọ̀ tẹ́lẹ̀ ọmọ yẹn náà máa ń pè ké gbé kọ̀ àbí wọ́n ti rán ọmọ wọn náà fẹ́ dà mí láàmú ni Aláàjì ẹ̀gbà mi ẹ mọ̀jọ̀ wọn fọmọ ìdá mi láàmú torí opó ni mí o. Kí lorúkọ ọmọ náà? Abíóyè Mariam Oyinkanṣọ́lá. Ìyá bàbá rẹ̀ yẹn ń bo náà gbé? Wọ́n ń gbé ní Olóko Mẹ́ta. Ẹ jẹ́ kí bọ́tù ọmọ yẹn wà ń bẹ̀. Alájà Ṣéyá ni wọ́n. Ok n tán pè wọ́n nù kó ló kọ́ táwọn èèyàn mọ̀ wọn. Mo orúkọ wọn ṣùgbọ́n àwọn náà ìjọ ọmọlẹ̀ níjọ wọn ní ń pè ìjọ wọn ìjọ ọmọlẹ̀ torí ẹ kọ́ wá ti máa dà mí láàmú nílé ọkàn wọn balẹ̀ èmi ọlọ́ọ̀ ni ò jẹ́ kí mọ́tò pa mí lálákíá lónìí wọn ni wọ́n jẹ́ ọmọ kan síbẹ̀ yẹn ní alákíá ẹ wo mo gbé mọ́tò lẹ́lẹ́lẹ́lẹ́ ni pé kí n lọ wo sọmọ mi ní ìwọ náà àánú ni mo rí gbà tọ́mọ bá ń bẹ lọ́dọ̀ wọn ẹjọ́ Àlàjì ẹ ṣàṣetìrí ẹjọ́ tọ́mọ bá ń bẹ lọ́dọ̀ wọn ẹjọ́ ẹ bá ń bẹ wọn ni o kọ́ fi mí lọ́kàn balẹ̀ òkè òkú lókèrè àwọn náà ní ọlọ́mọ wọn ẹ dákun torí Ọlọ́run mi ò ní lọ́ọ̀yà mi ò ládájọ́ o ó pọ̀ ní mi o ẹ fọkàn balẹ̀ pọ̀ ní mi o. ẹ fọkàn balẹ̀ ṣé ẹ ní nọ́mbà wọn. Mo ní nọ́mbà wọn o. Ẹni ti ìyá. Ìyá ni mo ní. Ẹ̀dẹ̀ ni ok ẹ̀dẹ̀ mọ́lé wọn. Mo mọ́lé wọn o. Ẹ̀yin èèyàn mi ẹ gba nọ́mbà yẹn ẹ gba nọ́mbà yẹn ẹ gba nọ́mbà yẹn ẹ gba nọ́mbà yẹn ẹ fọkàn balẹ̀ ẹ mọ dara. Wọ́n ní kí n má wá s'Àgídìgbò pé yóò dòkìkì yóò dariwo tó bá dòkìkì tó bá dariwo tí n bá rọmọ ṣe fọkàn mi yóò balẹ̀. Àwọn èèyàn lè ti rí ọmọ ìgan lọ́dọ̀ wọn bá a ṣe ń fi hàn yìí wọ́n lè ti rí lọ́dọ̀ wọn àmọ́ ẹ lè rí lọ́dọ̀ wọn o ẹ jagun ẹ dákun o ẹ lè ti rí lọ́dọ̀ wọn ẹ fọkàn balẹ̀ màmá wọn gbọ́ ọmọ yìí lọ kò dẹ̀ ní jẹ́ ọwọ́ òdì lágbára Ọlọ́run ẹ fọkàn balẹ̀ ẹ̀yin fáwọn nọ́mbà wọn ẹ fún wa nọ́mbà ẹ fọkàn balẹ̀ o ẹ jọ̀ọ́ a rí o ẹ mọ̀ jẹ́ kí ìpayà yóò dà kàn mí sí yín la ẹ dákun torí Ọlọ́run. mo tiẹ̀ ti ń dákun obìnrin tó mú mi wá nítorí mi lè dá wà ẹ mọ̀ dákun mọ́ ẹ mọ̀ ṣèrà yín lè ṣe. tọmọ mi bá wà
kọ́mọ mi bá wà kánjọ kọ́ bá ṣàwárí ọmọ mi kọ́mọ ọmọ mi ń gbà tó mú wá síbí lágbára lọ́wọ́ lọ ọwọ́ ara yín bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ àfi fọmọ lé wọn lọ́wọ́ wọ́n wà tọwọ́ bọ̀wé pé nǹkan kò ní sí ọmọ ẹ bá ń falẹ̀ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ mọ ọmọ wọn lọ kọ́kàn mi ò lè nísinmi alájẹ́ ẹ̀gbà mi. ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ń bẹ dẹ́rù bà mí ẹ fọkàn balẹ̀ ẹ dúró ẹ sùn ẹ rọrùn sùn ẹ gbọ́kàn kúrò bẹ́ẹ̀ o ọmọ yìí wọ́n jí gbé lọ o wọ́n jí gbé lọ o ó ní traces o ó mọ̀ọ́mọ̀ lọ ni o ó fa sọ́nu nylon bag ó mọ̀ọ́mọ̀ lọ ni o ó tún mú ATM lọ ẹjọ́ ó sì ń gbowó ẹtí ẹ tí ó ti rí nígbà tó ń gbowó ó sì wà láyé nù ó mú ATM lọ ó ní plan ni ẹ fọkàn balẹ̀ ẹ mọ̀ sí ra yín léṣe o ṣé ìyá rẹ̀ nìkan lẹ́bí. last born ni. ẹ tún bá àwọn míì méjì náà lẹ́bí ẹ má para yín fún wọn o yóò bá wọn nú jẹ́ tẹ́ bá torí eléyìí para yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lè fún àwọn yòókù òun náà nìsín ẹ padà rí tẹ́ bá wá rí lọ́la tẹ́ ti fi ìbẹ̀rù yìí tẹ́ ti fi dá nǹkan síra yín lára ńkọ́ ẹ̀kọ́ nìsín ẹ jẹun tí èèyàn ọba jẹun tó bá fi ní ọ̀sà nítorí pé ń ronú nǹkan kan nígbà tó bá rí ti ń ronú ọ̀sà ò nítorí ẹ̀ lọ o wípé kúkú ti rí ti ń ronú béèyàn ọba sùn tó ń sì payà ìsọmọ kékeré ẹ̀jẹ̀ rúru ń bọ̀ nìyẹn o ní rógun ẹ máa gbé ẹ máa tẹ o ṣe ti gbọ́ torí tọ́lọ́n ẹ jọ ogun tí wọn bá lò nílé ayé kó fi àlàáfíà ló lọ́ dáa jù mo fọlọ́n bẹ̀yìn torí ọmọ yìí èmi fún yín mo ń promise yín gbogbo tá a bá lè ṣe ń bí a ṣe ní agbára Ọlọ́run kó sì tó dijọ́ mẹ́jọ àti irọ́ ọmọ náà tó ti yé yín ẹ jọ torí Ọlọ́run ní agbára Ọlọ́run kó tó dijọ́ mẹ́jọ àti rí ṣùgbọ́n tí ẹ bá ń ṣe báyìí èmi gan ò ní ṣiṣẹ́ lórí ẹ̀ mọ́ o ẹ ti káyà sókè jù o mi ní láìkẹ́ o ẹ jọ torí Ọlọ́run ẹ relax a máa rí ṣẹ́ gbọ́ bóyá owó yín tó mú tó jí nìsín bóyá òfin ra nǹkan tí ń jẹ lọ́wọ́ sí ẹ̀ no bóyá ó ń rẹ́rìn pẹ̀lú àwọn èèyàn bóyá ó ń ṣeré nìsín kẹ́yìn wá lọ para yín unnecessarily ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ti gbọ́ ẹ dìde. Àgídìgbò lẹwà yẹn máa gbẹnu sí máìkì á sọ̀rọ̀ sókè dáadáa orúkọ yín mà. orúkọ mi ni Káúsárà. Káúsárà láti bo. látẹ̀kọ̀. Èkó lẹ ti wá kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi kan ló gbé ọmọ mi lọ ó lóun fẹ́ lọ ra nǹkan ni láti ìgbà tí a ti wà ní aṣáájọ máa ń ṣọ́ rẹ̀ àmọ́ mo mọ ibi tó ti máa ń jáde gbogbo wọn kàn máa ń wá mi wá sọ́dọ̀ tèmi sọ́dọ̀ gàmá mi ọjọ́ kan mú jáde mo wá dé padà ó ṣàrẹ pé ó wá sọ́dọ̀ mi níbi tá a máa ń wà ó wá ní ó ṣàbá ọmọ yẹn ṣeré ní ọjọ́ yẹn pé mo mú láti ọmọ àmì náà mo lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi pé màtẹ̀gbọ́n mi lọ síbi kan ó wá ní òkè ó dẹ̀ pọn ọmọ yẹn olóhùn fẹ́ lọ ra nǹkan ní ọjọ́ yẹn mo wá ní òkè kókó má pẹ́ pé mo fẹ́ fún ọmọ yẹn lóúnjẹ ó wá ní òkè mo ṣàrí pé ó ṣe díẹ̀ wọ́n àgbà ọmọ tó gbé ọkọ̀ yìí mú rí lọ mi ò máa rí kó padà wá èmi ṣáà ní pé òun fẹ́ lọ oúnjẹ torí tó bá ti dé ẹ ṣáà bá ń gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ àwọn tó wá wà ń bẹ wá sí pa ó ti padà wá wọn ní bolo gbà wọn ní gbà báyìí wọn ní òkè wọn ní olóhùn fẹ́ lọ sọ́dọ̀ boyfriend ní mi ò mọ boyfriend yẹ kankan pé ó kàn jẹ́ ní tẹ́kù máa ta mọ́ ọkùnrin ṣá níbi bẹ̀yẹ lẹ́nu òkè mo ṣáà pé gàmá mi jáde ní alẹ́ ìjọ yẹn mo lọ sọ fún gàmá mi pé ìkan náà ọ̀rẹ́ mi gbé ọmọ mi lọ gàmá mi ṣáà gbogbo wa ṣáà jáde ní alẹ́ ìjọ yẹn àṣà wà ń ta bóyá ó máa gbé wá díjọ́ kejì. látọjọ́ wo nu. last week Saturday bàtà dẹ pé apẹlẹ pé kíkọ́ ṣàbára jáde sí pé bóyá ní gbé wá wọ́n ṣàtẹ̀sẹ̀ lè bọ̀. kò tí ì dé náà. ti dé mo fẹ́ pe grandpa mi náà fi náà ní kí n máa bọ̀ wá sí Ìbàdàn. ẹ mọ inú ilé tó ti ń jáde wá ó kàn máa ń jáde wá ni kí ló kọ rẹ̀. Báràkà. Báràkà. mi mọ̀ pé kan igan máa ṣẹlẹ̀ mi kàn ní torí mi ṣe gbà fún mi kàn ní kájọ ya fọ́tò ni. ló fi ní fọ́tò ẹ̀ lọ́wọ́. ní fọ́tò ẹ̀ lọ́wọ́. bó ló ṣe ń jọ́ tẹ ya fọ́tò yẹn ó pọn ọmọ ìjọ yẹn náà ni. ẹ ó pọn ọmọ mi lójọ yẹn. ọmọ yín náà ló pọn yẹn ọjọ́ tó gbé sálọ náà ni. ara kó tó gbé sálọ. ṣé báwọn ṣe má bá yín pọn ọmọ yín káàkiri àwọn yẹn àwọn tó máa jọ rẹ̀ yín. èyí ẹnìkan náà ló máa pọn ọmọ tòun nìkan náà ní sí ìbímọ láàrin wa. ìyẹn Báràkà yìí ṣé ẹ mọ bí táwọn tó kù ti máa jáde wá. mi mọ táwọn yòókù àmọ́ mo mọ mọ́mí oníkálukú nínú àwọn yòókù wa mo dẹ̀ mọ boyfriend wọn. mọ́mí tiẹ̀ ń kọ́. mi mọ mọ́mí ẹ̀. boyfriend yẹn ń kọ́. wọ́n kàn máa ń ta mọ́ everywhere. mẹ́ni kankan mọ́ rárá. púpọ̀ àwọn ọ̀rẹ́ mi gan tó yẹ pé mo bèèrè lọ́wọ́ gbọ́n wọn mọ̀ ọ́n kàn máa rí pé ó kàn máa wá sọ́dọ̀ wa. Báràkà kí ló kọ ọmọ oṣù mélòó ni. ọmọ oṣù 7. ọmọ oṣù 7. ẹ jọ àdúgbò wo lẹ ń gbé lẹ́kọ̀ọ́. Mọ́kànjọ́lá street. Mọ́kànjọ́lá street níbo. Mọ́kànjọ́lá méjì ṣàlówó àṣẹ. níbo la àdúgbò yẹn street yẹn níbo. roundabout. níbo roundabout wà. bí pé à ń lọ sí ọ̀nà orílẹ̀.
ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ ń gbé níbikíbi tẹ́ ẹ bá wà bóyá Èkó ni o fóònù rẹ̀ ńkọ́ nọ́mbà rẹ̀ ńkọ́. mo ò rí fóònù lọ́wọ́ rẹ̀. oṣù mélòó lẹ fi mọ̀. èmi ti mọ̀ tẹ́lẹ̀ torí Èkó ni torí bá díà ni mọ́mì tó bí mọ́mì mi kọ́lé sí. ìjọra. torí ibẹ̀ náà bí gbogbo wa sí níbi ibẹ̀ àmọ́ ibẹ̀ lèmi ti ṣe níjà ti ṣe é dé ìbẹ̀lẹ̀ yàrá ti mọ́ra wa. àti Báràká yẹn láti kékeré lẹ ti mọ́ra. ara kò ṣe láti kékeré ìgbà tí gbogbo wa dàgbà. tẹ dàgbà ó ti tó bí ọdún kan sọdún méjì. káyọ̀ sọ pé bí ọdún kan. ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ wo ọmọdébìnrin tẹ̀ ń wò yìí tó pọmọ sẹ́yìn yẹn Báràká ló kọ rẹ̀ kí ló kọ ọmọ yín. Kọ̀yùm. ọmọ tó wà lẹ́yìn rẹ̀ yẹn Kọ̀yùm ló kọ rẹ̀ àmọ́ Báràká yìí ló ṣàdédé pọ Kọ̀yùm gẹ́gẹ́ bí ọmọ ọ̀rẹ́ mi ó sì ti pọn ọmọ yìí sálọ láti sátidé tó kọjá. tọ́ọ̀sì ni ọ̀la ni ó pè é ìjẹ̀bi àbíjẹ̀ẹ́dógún. ó ti pẹ́ ọ̀sẹ̀ ó dàgbà ó ti pẹ́ ọ̀sẹ̀ kan. láti jẹ̀ẹ́dógún ni ló ti gbé ọmọ yìí sálọ wọ́n ní kò sí àdàbàtì kankan lórílẹ̀. tí a bá dé àdàbàtì pé àdàbàtì a máa kọ́kọ́ èmi ò mọ Èkó Ìbàdàn lèmi mọ̀. àdàbàtì la máa kọ́kọ́ kàtòkùn orílẹ̀ ẹ̀yin tẹ́ mi Èkó ṣe gbọ́ báwọn ní ẹ̀kọ́ kan àdàbàtì ẹ wà lọ kan orílẹ̀. ọ̀nà ontas lọ́sàsẹ́ pé ontas. Báràká ni o ẹjọ́ tó yọ lọ ẹ bá wa sí ààrẹ ẹ bá wa sí ààrẹ ẹ bá wa kọ́ọ̀tì ẹ bá wa kọ́ọ̀tì ẹ bá wa sí ààrẹ ẹ̀yin tẹ́ bá mọ̀ boyfriend Báràká tí Báràká bóde o pé òkú tó sí ẹsẹ̀ rẹ̀ ti yọ́lẹ̀ o ẹsẹ̀ níta yìí o Báràká gbé ọmọ ọlọ́mọ bóde gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ Báràká ẹjọ́ ẹ bá gbá mú lápá ìyá ká báyìí ẹgbẹ́ lápá ìyá ká tàbí kẹ́ ẹ lé lápá mú the nearest police station ẹ lọ yìí fà á bẹ́ẹ̀ kó gbé ọmọ ọlọ́mọ bóde jọ o àwọn òbí tiẹ̀ náà ní fojú sunkún rẹ o àwọn òbí rẹ ní fojú sunkún rẹ Báràká o ò ní ṣòwò àìjẹ́ o gbé ọmọ ọlọ́mọ gbé bóde Báràká o iṣẹ́ kí ló ń ṣe àbíṣẹ́rọ̀nsì gẹ̀ ni. wọ́n náà ẹni tó mọ̀ dáadáa ọkọ rẹ̀ ń kọ́ tó ti gbọ́ ṣá ẹni tó mọ̀ dáadáa tó mọ̀ bí tó ti ń wá tó wá gbọ́mọ lé lọ́wọ́. Báràká gbogbo ayé ẹ bá ń pe Báràká o ẹ bá ń pe Báràká ẹ má pe ipa o ẹ pè é kó máa gbọ́mọ lọ́mọ bọ̀ wá ní o ẹ wò kì í ṣe fóònù kò ní fóònù nọ́mbà ẹ bá wa pè é àwọn ohun tẹ́ fi pè é kó máa gbọ́ kó máa hán létí níbikíbi tó wà kára rẹ̀ ó má lélẹ̀ mọ́ kó máa gbé ọmọ yẹn padà bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run á sì rí ọmọ yẹn pẹ̀lẹ́ ó ti sunkún ó ti sú ọ Ọlọ́run pa ọ́ lẹ́rìn lórí ọmọ yìí wọn ò ní fi pa tàn burúkú ìtàn rẹ̀ ló fi pa ti gbọ́ pẹ̀lẹ́ dédé tó ẹ kẹfẹ kálẹ̀ bá fẹ́ rẹ́rìn ní àjọ rẹ́rìn tí lálẹ́ yìí àjọ rẹ́rìn ni yes ma orúkọ yín. Rashidat Seidu láti bo. láti Ìlọrin níbo ní Ìlọrin. Sapati arí ní ètò kọ́kọ́ alátẹ kí ló ṣẹlẹ̀. mo yá ọkọ mi lówó tó fi kọ́ sáìtì ní 2019 agreement wa sí ní pẹ̀tọ̀ mo yá ọ lówó ènìyàn mi ò bọ́n ó dẹ̀ sọ pé òun fara mọ́ so gọ́sọ̀ gbùgbà tó di 2023 ó pààkì ẹrù ẹ̀ wọ́n lé kí ló ṣẹlẹ̀ kò rẹ́jọ́ rò létà ó padà wá bẹ̀bẹ̀ àṣọ ti sẹ̀ níbi tó ti ń kọ́ṣẹ́ níbi tó ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀gbẹ́ ọmọ bàbá ni wọ́n ń sọmọ ìyá. ẹ má sunkún tó ibẹ̀ ṣe máa rojọ́ lẹ́nu. so ó ti jalè níbẹ̀. ó ti wà tí ò dáa. gbà tó dẹ̀ tó sì wá bẹ̀bẹ̀ mọ́ nítọ̀ mi ìbímọ fún èèyàn méjì wọn nìkan náà ni ọdún náà ọkọ tí mo kọ́kọ́ fẹ́ ó ti kú àkànpàdé ní 2013 mo wá bíbèjì fún un àti ọkọ mi ti lọ búra èké lóhùn kan tó gbé kò jẹ́wọ́ ló jẹ́ kó wá padà bẹ̀bẹ̀ mo sì gbà padà mo gbà á kúrà kò ju àárín oṣù kan àtọ̀sẹ̀ kan lọ bí mọ́tò ṣe gbé ọ̀kan nínú ìbejì nìyẹn tó. ìbejì tẹ́ bí fún. bẹ́ẹ̀ni gbà tí mọ́tò gbé ọmọ hanu sí gan kúrà kò jẹ́wọ́ asádìjọ wa létà. ó ti lọ búra pé òun ti kan kí nǹkan sọ ọmọ òun. létà lèmi wá gbọ́ ọ̀rọ̀ yẹn tọ̀ gbà tí mo sì gbọ́rọ̀ yẹn mo wá pé bó ṣe ká mi lára mo pè níbi sẹ́ńjọ́ yẹn ó ti mọ̀ pé mo ti gbọ́ ó kọ́ọ̀tì fún un bí mo ṣe ń pèsè àkọ́ọ̀tì ó wá délé mo ní bàbá bèjì ó tẹ̀ sí nǹkan tó báyìí lọ́ọ̀ sì sọ̀rọ̀ bá a ṣe ń dààmú ní general hospital ó sá yarí ó ṣe gbogbo ẹ̀ tán nígbà tó dẹ̀ yá mo ní èmi ò ní ọ̀fẹ́ mọ́
ibi tọ́lọ̀ sọ pé àálòdé ni àmọ́ owó tí mo yá ọ bó láti ṣe ọkọ mi jẹ́ pé èmi òun ò lówó kankan tó ń sàn mo lọ lówó kankan tó sàn mo ní ìjọba ní ò bá wa dá sí àtìgbà yẹn mo filẹ̀ ìgbà tó wá di ọ̀hún wá àwọn oṣù yìí mo wá mẹ́jọ wá síbi wọ́n dá mi ní ọ̀hún 8 mo padà wá ọ̀hún 8 yẹn ó dán 22. kò tí wá wádìí sí iná. wọ́n pè láti ìjẹta kódà kò pí kíkọ. tó sun síwájú fúnra rẹ̀. kò pí kíkọ láti ìjẹta. báwọn nù. ọ̀nà ni. ọkọ yín nù. kí ló kọ wọn. Seidu ni Seidu Salami. Seidu Salami ọmọ bo ni wọn. ọmọ Ọ̀ṣun state ni. Ọ̀ṣun lé wọn níbo lọ́ṣun. Ìkírun ni. ọmọ Ìkírun ni. láti ẹ̀dà níbo la gbolé wọn Kírun. Òkè Afọ̀. Òkè Afọ̀ tó sílẹ̀. ẹ̀dà láti ẹlẹ́bà ń pè wá. àwọn bàbá wọn lọ dáko ní òòrè àmọ́ ọmọ bíbí ojú Àkírun gangan lókè Afọ̀. ẹlẹ́bà ń pè ẹ̀dà wa yọ ọmọ bẹ̀. èyí lówó tẹ wáyé tó ń yá lọ́wọ́. ìgbà tí mo yá lówó yẹn tọ̀ mo sáré 2 million sí nígbà yẹn mo wá ń sọ fún mo ní bàbá ìbejì tó bá ti fẹ́ sanwó mi fún mi o ×2 ni màá fi gbà o. pẹ̀lú oye tẹ́ gbà ×2 lọ́wọ́ ọkọ yín sówó èlé lẹ yá ni. Alhaji láti 2019. ẹ bọ́ kọ yín ni tí kò gbọ́ bùkátà àlẹ́ kankan ni. rárá o òun kọ́ mo so igi fún kò so igi Ọlọ́run kan sọ pé béèyàn bá jẹ́ wòlé bímọ fún. béèyàn bá jẹ́ wòlé lọ́mọ èèyàn òbí ni. ọmọ mélòó. àwọn ìbejì nìkan náà ni mi bí mi fún àwọn ìbejì yẹn. ìkan èyí tí mọ́tò wa nígbà kò sáṣe. ó ti kú ìyẹn ti kú láti 2024 so ẹyọ kan tó kú ó ti dìjọ sáwá sí Ìbàdàn. àti ẹ bẹ́ẹ̀ni ṣé Ìbàdàn ló ń gbé báyìí. Ìbàdàn ló wà. Ìbàdàn ló ń gbé níbo ń bàdàn. orúkọ ilé ẹ̀ ti tún gbà ní. ẹ ti wá wọn lọ lérí. nígbà tó ṣe freedom fún first born orúkọ ilé wọn. ilé tí ń gbé alágbàáyìn àmọ́ bí tí ń gbé lálágbàáyìn. ìyá jàmá sọ pé yín ilé àwọn. ìyá jàmá tó ṣọjọ́ ìbí lẹ́nu. Jùmọ̀kẹ́ Adéṣọ̀kan happy birthday to you o òòrè ìtàn fi kí ẹ yìí ọlẹ́yìn ilé yín ni sọ́sà ń gbọ́ mi ẹ dá láti wọ́n lẹ́yìn ilé yín ni wọ́n gbé òyà jàmá alágbàáyún Ìbàdàn kí ló kọ wọn Seidu kíni. Salami. Seidu Salami Seidu Salami bàbá àbẹ́jì ọmọ Nàìjíríà fẹ́ rí àwọn ọgbọ́n tí àwọn yín sọ o àwọn ò gbàgbọ́ wọ́n lè lọ rèé búra ìbúra yín náà ló ṣokùnfà ikú ọmọ kan létáyà bí Kẹ́hìndé ìbúra yín ló fa tí mọ́tò fi gbé tó fi lọ kọlu Kẹ́hìndé àwọn ò gbà pé bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n ẹ yọjú Seidu Salami ọmọ Ayesa oh my God ọmọ Ìkírun Àgùnbẹ́ onílẹ̀ obì nílé lókè Afọ̀ wọ́n ní ọmọ Ìkírun ni yín lókè Afọ̀ Seidu Salami àárín lágídígbò àmọ́ etí lágídígbò lọ́túnla Seidu Salami tẹ́ ń gbé ní alágbàáyín sẹ́kí lọ́n ṣe báyìí. ó ń lọ́dún blọọkù ni. ṣé blọọkù náà ṣe fídọ́ọ̀mù fún. rárá o first born tèmi. sọmọ yín ni. first born mi. sáwọn náà lè ṣe àwọn ẹbí first born fún. ọ̀nká o. àwọn lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ first born yìí. ìgbà tí mo ṣe freedom fún first born mi ló ṣàdúrà fún lójú àgbo ní 2019. ok ibẹ̀ gan-an ti rí fọ́tò yìí. Seidu Salami ẹ̀ka alágbàáyún lẹ́ Ìbàdàn bàbá àbẹ́jì àdúgbò wa kọ́ ọ tẹ̀bí alágbàáyún kì í ṣe alágbàáyún ti ìpínlẹ̀ Àgídìgbò alágbàáyún ti ìpínlẹ̀ Àgídìgbò kọ́ ọ alágbàáyún ti Ọ̀nàmọ́níyà ni o ilé bàbá àdínní. ilé bàbá àdín alágbàáyún Ọ̀nàmọ́níyà ni kì í ṣe tẹ̀yìn Àgídìgbò kì í ṣe tẹ̀yìn Àgídìgbò. Seidu Salami àwọn etí ńlá Àgídìgbò ní ọjọ́ Friday ẹ ti gbọ́ ogun tí yàrá méjì sọ àgbà ké bẹ́ẹ̀ ni àgbà ṣùgbọ́n a rí ní ọjọ́ Jímọ̀ ẹ̀ ń dé fúnra yín.
ọ̀rẹ́ gbé ọmọ ọ̀rẹ́ rẹ̀ sá lọ. Kí ló fẹ́ lọ fi ṣe? Èyí wà lẹ́ni ò sí nǹkan. Eégún àtiró wọlé èèyàn àtiró jáde. Ta ni ò ṣàìmọ̀ pé eégún àtiró tó wọlé lèèyàn àtiró tó jáde bóde? Eléyìí la tọbọgi gbá. Obìnrin lọ̀tá obìnrin báyìí. Ẹni tó mọlé rẹ̀ tó mọ̀nà rẹ̀ ló ń jẹ́ kó máa bá ẹ pọ́nmọ́ tiẹ̀. ṣé wàá ọgbọ́n wà lélẹ́yìí ni àbídàkejì? Eléyìí pàkàṣọ. Alhaji Oríyọmí ẹ kú iṣẹ́ ọpọlọ o. Elédùmarè tó ti wà pẹ̀lú yín láti ilẹ̀ yóò túbọ̀ máa dúró tì yín. Ẹ̀yin tèmi a kú àtàárọ̀ o. Thanks for watching.